ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. Abdul Mumini ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé o. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ètò yé tó wà ní ìmọ̀lọ́lá dìní ló tó gbòdì báyìí o. ẹjẹ́ àjọ wíwá ẹ̀ pé ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá dìní ọgbọ́n ògbé. Allahu akbar. tafaqqa. ìmọ̀lọ́lá dìní ló tó dé yìí o. fa inna li fikiha afdalu qaidin. Ìjọba ṣẹ̀sìn tí ó gbádùn láyé àfikọ́ wá máa ń pa ẹ̀. Ìlàlíbírù wattaqwa Wà á dàlùkọ́ sí di gbogbo mùsùlùmí jákèjádò ayé gbogbo ọlákí o. Ètò yìí tó wà ní ìmọ̀lọ́lá àdínì tálá máa pàdé ara ní gbogbo ojú àlàrúbá àwọn là ń gbọ́ yìí. Abdul Mumini. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. Abdul Mumini gbogbo àwọn tá a wà nílẹ̀ gbogbo alákí jákèjádò ayé. Abdul Mumini gbogbo alákí àtọkùnrin àtobìnrin àtàwọn tá a jẹ́ ọmọ fún yín àtẹ̀yìntẹ́ jẹ́ bàbá wa gbogbo alákí lápapọ̀. Ọlọ́run dákun má dáwà dára wa o. Wọ́n lágbára Ọlọ́run àti àṣẹ rẹ̀. Wọ́n lá masha Allah la quwwata illa billah. Nigeria Islamic latest lecture. Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Afa Muhammadul Jami olùmùsàbà mójútó wọn. Wọ́n lágbára Ọlọ́run àti àṣẹ rẹ̀. Gbogbo àwọn jẹ̀mọ́ wa lápapọ̀ bílẹ̀tù bàbá Ilara Jitesco ti ká gbogbo àwọn jẹ̀mọ́ wa lápapọ̀. Gbogbo yín Ọlọ́run máa yẹ yín Ọlọ́run dákun má dá yín lára yín o. Wala amina. La hawla la quwwata illa billahi al-aliyyil azim. Abdul Mumini bí tó wa ọjọ́ làrúbá ti gbà nù. Àkọlé ọ̀rọ̀ wa lálẹ́ yìí lérí tó wa ìmọ̀lọ́lá dínì òun ni ar-ruqyatu fil Islam. Abdul Mumini ar-ruqyatu fil Islam. Láàrin bí ọjọ́ mélòó kan ọ̀rọ̀ rúkìá yìí àwọn àfa ń fa àwọn ni a fa ká ṣe sùúrù díẹ̀ náà ká tó wí tiwa. Abdul Mumini ká ṣe sùúrù díẹ̀ náà ká tó tọ́ kí ó tí àwọn àfa kọ́ wa. Abdul Mumini méjì ni a lè sọ pé ar-ruqyatu ash-shar'iyya. Prógámù tá à ń bá lọ yìí Abdul Mumini ó súnmọ́ kó má gbà wá lónìí nìkan tán. Mo ti wá promise pé a kì í ṣe prógámù wa yìí lóòjọ́ Àlàmísì àmáàsì láàárọ̀ la. Abdul Mumini torí pé mo fẹ́ dé kí rúkìá ọ̀rọ̀ rúkìá yọ parí. Abdul Mumini bàbá fẹ́ sọ̀rọ̀ rúkìá àwọn kan tá gbéyẹ̀wò ń bẹ̀ ó tó sí nǹkan mẹ́jọ. Nǹkan mẹ́jọ alákọ̀ọ́kọ́ ni tàrífù rúkìá lugatan wa shar'a. Kí là ń pè ní rúkìá lọ́dọ̀ àwọn àfọ̀n Lárúbáwá? Wa shar'a kí ni wọ́n ń pè ní rúkìá lọ́dọ̀ àwọn àfọ̀n sẹ̀ríà Ìsìlámù? Alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì òun ni adillatu mashru'iyyatiha fil kitabi wa sunnah. Abdul Mumini ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rí tá a rí nínú Kùránì àtàdísì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí wípé kì máa ṣe rúkìá ọ̀dà bí ọ̀dà. Abdul Mumini ǹjẹ́ ìwòsàn ń bẹ nínú Al-Qur'ani tí rúkìá wa dá lérí fún wa náà nù? Ó di mélòó Mumini? Ǹjẹ́ Ọlọ́run sọ pé ká ṣe ǹjẹ́ Ànábì ní a ṣe àwìyàn náà ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ni hukmuha ìdájọ́ rúkìá nínú Ìsìlámù. Kí ni ìdájọ́ rẹ̀ nínú Ìsìlámù? Àwìyàn náà. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ṣùrútù jawazi rúkìá. Abdul Mumini àwọn májẹ̀mú tí máa ń múyàn ṣe rúkìá májẹ̀mú tó pèsè ara yàn tó fi wá tọ́ fún lágbájá pé ìwọ náà lẹ́tọ̀ọ́ àti ṣe rúkìá fún yàn o. Abdul Mumini ọ̀gbọ́ ó di mélòó báwọn? Ó di mẹ́rin. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ṣùrútù rọ́ọ̀kì wasifatuhu. Abdul Mumini ṣùrútù rọ́ọ̀kì wasifatuhu àwọn májẹ̀mú tá a bá lára ẹni tí ó ṣe rúkìá fún yàn wasifatu àtàwọn àròyìn rẹ̀ ó di márùn-ún. Ẹlẹ́ẹ̀kẹfà òun ni àníwá ar-ruqa. Abdul Mumini àníwá ar-ruqa ìran rúkìá mélòó ní bẹ gan? Sheikh Abdul Mumini
ìyẹn ìran rúkìá mélòó ló wà á gbé yẹn náà yẹ̀wò sọ ń gbọ́n báyìí ẹlẹ́ẹ̀keje àbí ẹ̀kọ́ ni òun ni pé àwọn abira wa pé ó dáa aliya juzu lè rọ́ọ̀kì ayé àkúdà lè máa là lè rọ́ọ̀kì ìyá tí abẹ́kọ́ alẹ̀ tí kò dìmọ̀ ha wọ́n ní aliya juzu lè rọ́ọ̀kì ayé àkúdà lè máa là lè rọ́ọ̀kì ìyá tí alẹ̀ tí kò dìmọ̀ ha àwọn àlùfáà wa ní ẹlẹ́ẹ̀keje tá a gbéyẹ̀wò ni pé ìjọ tọ́ fẹ́ni tó bá ṣe rúkìá fún yàn kó gbowó àwọn mẹ́rin pé a mo fẹ́ gbowó bóyá mo ṣe rúkìá fún ọ ṣe ẹ fún mi ní kankan nítorí pé mo ṣe rúkìá torí pé ìbàjẹ́ ti kún ayé nìsín ní àfáà sàdúrà fún yàn ń gbẹran ọ̀gbẹran tó ń dá wàhálà lẹ̀ léyìí tí ò sì ní wàhálà nù bọ́ọ̀dù mọ́mẹ́rin kò ní wàhálà nù ẹni tó wá fẹ́ ṣe rúkìá ọ̀rọ̀ ń bọ̀ lérí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àdúrà àti sàárà àásọ ọjọ́ kan mọ́mẹ́rin pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ẹni tó fẹ́ ṣe rúkìá ǹjẹ́ ó tọ́ fún ẹni náà kó gba owó àbí kó gba kankan tí ó máa jẹ owó ọ̀yà rúkìá tí Ọlọ́hun fẹ́ ṣe yẹn ó di méjì àbí ẹ̀wọ̀n mẹ́rin ẹlẹ́ẹ̀kẹjọ òun ni tariqu qira'ati rúkìá ash-shar'iyya bi shaklin sahih ọ̀nà wo là ń gbà ka àwọn àyà rúkìá gan àwọn àdúrà tá à ń pè ní rúkìá bóò lásìgbà á ṣe bóò lọ́lọ́run ti ní á ṣe bóò lànàbì sí ní ká ṣe òun nìkan ẹlẹ́ẹ̀kẹjọ Abdul Mu'min nítorí àsìkò nǹkan àkọ́kọ́ tá lákọ́kọ́ gbéyẹ̀wò òun ni tàrífù rúkìá lugatan wa shar'a níta ń pè ní rúkìá lọ́dọ̀ àwọn àfẹ́ ìlédè lárúbáwá àti nínú sharia Islam Sheikh Abdul Mu'min tábà ní àrúkìá lọ́dọ̀ àwọn àfẹ́ lárúbáwá àwọn àfẹ́ ní masdar lílọ́jẹ́ fún gbólóhùn ọ̀rọ̀ kọ́ ìyẹ́rìkì ìrkì àbáwọn mẹ́rin tábà ní rọ́kọ̀ ìyẹ́rìkì ìrkì ó ṣe rúkìá nílé kéwú yóò ṣe rúkìá tamani arúkìá tó ń wá ní masdari rẹ̀ Sheikh Abdul Mu'min lápòjúwe aléwí lápòjúwe pé rọ́kọ̀ Abdul Mu'min al-marido Mu'min ṣe rúkìá fún aláìsàn tamani pè ní rúkìá wọn ni àwùgbádàwù àpamọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀rọ̀ ìsọ́fún ọwá sọ fún aláìsàn àwọn Mu'min wá sọ fún aláìsàn pé káìsàn má ṣe é má àbá mọ́mẹ́ni wọ́n kọ̀ọ̀rọ̀ àlẹ́wú àbọ̀gbọ́ lèyẹ́ṣà ọ̀tọ̀ àdúrà fún ọ̀sàdúrà fún kálàáfíà fi lè jẹta rẹ̀ bí kí wọ́n sọ pé bísímẹ̀láhì àrùkíkà wallahu yashfika bá mọ́mẹ́ni bọ́bá ní bísímẹ̀láhì àrùkíkà wallahu yashfika túmọ̀ nítorí wọn ni pé wọ́n náà ń ṣe rúkìá fún yàn bí ọlọ́run ọmọ olùpọ̀ ló kọ ọlọ́run ọba ní fi ń ṣe rúkìá fún ọ ní fi ń wá ìgbàlà fún ọ kọ́lọ́run kọ́ sọ kó bí àlìjànú gbogbo tó ní dùn lára rẹ̀ yìí kọ́ mọ́ dùn ọmọ ibi tí ń rọ lára kọ́ mọ́ rọ ọmọ èyí tí ń fọ kọ́ mọ́ fọ ọmọ àjànú tó kó sí ọlá kó lè jáde ọwọ́ ní wallahu yashfika ọlọ́run ọba ní wàá sí ìwòsàn fún ọ Sheikh Abdul Mu'min ti lógánù. wa amma fi istilahi ash-shar'iyya àmọ́lọ́dọ̀ àwọn àfọ oníṣẹ̀ríà kí ni wọ́n ń pè ní rúkìá Abdul Mu'min àwọn àfọ́nṣẹ́ ẹ̀rí àlẹ́ kéwú kí ni wọ́n ń pè ní rúkìá àwọn àfáà ní ìhun náà lágbára púpọ̀ wọ́n ní fahiya ta'widul maridi wọ́n ní ìwà sọ́ra fún aláìsàn bí qira'ati shay'in min al-Qur'an al-Karim pẹ̀lú kíkí àwọn kankan àyà kan nínú Kùránì àbí ká ké súrà kan nínú Kùránì wa asma'illahi azza wa jalla àbí ká dá àwọn okọ̀ ọlọ́ba kan fún ká máa wí okọ̀ ọlọ́run tó dókọ̀ ọlọ́run gangan ká máa wí sí létí àbí ká máa wí sí ní ara wá sí fáàtì yìí àti àwọn ìròyìn ọlọ́run ọba. máa lè àdé ìyá tí aṣàrí ìyá pẹ̀lú àwọn àdúrà tó bá ṣe láti láàmú mu bá a bá ti ń kà á lọ́dọ̀ àwọn àfọ̀nsẹ̀ rí à nítorí à ń pè bẹ́ẹ̀ ni pé à ń ṣe rúkìá àbá mọ́mẹ́ni wọ́n á ní bàbá wa ṣe o wọ́n ní bí lisanil arabiyyi wọ́n ní yóò jẹ́ pẹ̀lú èdè lárúbáwá Sheikh Abdul Mu'min wọ́n ní yóò bí lisanil arabiyyi kọ́ máa jẹ́ pẹ̀lú èdè lisan bẹ̀wọ̀n ìsà hàn lisan ayé bi lughatil arabiyyati ọ́ máa ti pẹ̀lú èdè lárúbáwá aw ma yu'rafu ma'nahu àbí kọ́ máa ṣe pẹ̀lú èdè tá a gbọ́ túmọ̀ rẹ̀ yìí Sheikh Abdul Mu'min a lè ṣe pẹ̀lú èdè Yorùbá náà táwa náà gbọ́ túmọ̀ rẹ̀ yìí bí kò máa ní pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba àti ìrànlọ́wọ́ rẹ̀ ní fi ń wá sọ fún ọ lágbájá tí àìsàn yìí ń dààmú rẹ̀ kọ́lọ́run kó bá ń wù ẹ́ sàn ọlọ́run ọba náà sì lọ́ba níwòsàn. bọ́ọ̀ bá ti wí hun ìtumọ̀ tó wí ni pé bismillahi arukika wallahu yashfika àwọn tẹ̀lé mọ́mí ni àgbẹ̀ àwọn máa yu'rafu ma'nahu àbí ká lo èdè tá a gbọ́ túmọ̀ rẹ̀ yé
tí wọ́n ní kí wọ́n náà tú tó rí tú ṣé ká tẹ̀lé mọ́ mẹ́rin ṣé àrí táwọn afá ṣe ní definition rúkìá nínú sẹ́yà sílámù là ń gbọ́ yìí o wọ́n ní bàbá tí wàá parí tán o má ànáfùsì àwọ̀ àtàwílẹ̀ àti àwọn àgbàgbà wọn pẹ́pẹ́ ṣé ká tẹ̀lé mọ́ mẹ́rin bàbá ti ké tó ń ké tán síbi tára níyàn tán ọwọ́ àtàwílẹ̀ àti pẹ́pẹ́ ọwọ́ abẹ́tọ́ díẹ̀ sí àárọ̀ wàá túyàn àbá wọn mẹ́rin wọ́n ní a máa ń ṣe ìdá fún èdè ilá ti wà ní mọ́rọ́dì a máa ń ṣe láti fi bẹ̀ lọ́hùn kó fi ká ìsàn kó fún yàn bí yàn bá nínú rùn bàbá ake tán wà fọwọ́ lé fún wà wú ìtàwọn àfáà náà máa wí ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ gbogbo ẹ̀ láwùjọ ẹ̀kọ́ kan ọwọ́ fọwọ́ lé àfáà mọ́ mẹ́rin bàbá ti fọwọ́ lé tán ọwọ́ àti pẹ́pẹ́pẹ́pẹ́ àbàgbọ́ àdáfòsè ìdáfò èdè ilá ti wà ní mọ́rọ́dì wà aláàmìlì jìsìmíyà alìjàsàdíyà bẹ́ẹ̀ náà ni gbogbo ìjẹ̀rúra tí máa ń múyàn lára à ń ṣe rúkìá sí sheik abdulmomin ara ló ti mú ọ ní wàgéèrì àbíbi tí ìsara à ń ṣe rúkìá sí definition àwọn àfa oní sẹ̀ríà sílámù lórí rúkìá nìyẹn adúpẹ́ fọlọ́run àárọ̀ ẹ̀yọ̀ kan yọjú nínú mẹ́jọ ọwọ́ ọkùnrin mélòó mọ́mìnì okùn méje sheik abdulmomin ẹlẹ́ẹ̀kejì òun ni adillatu mashru'iyyati afil qur'an al-karim wal hadithi an-nabawi ọwọ́ sí yorùbá níbẹ̀ muhammad sheik abdulmomin ẹlẹ́ẹ̀kejì nínú tá a máa gbéyẹ̀wò nínú rúkìá òun ni ìyẹ̀rí ìtọ́ka wa nínú al-Qur'an alápọ̀nlé lórí wípé ìmáa ṣe rúkìá ọ̀dà àbí ọ̀dà àti àdìsí anabiwa muhammad sallallahu alayhi wa sallam afọ́bìnrin àwọn afọ́ akọ nígbà tá a wà nílé kéwú wọ́n ní wà kọ́ diwọ́ ọ̀dà tí adillatun kathiratun minal kitabi wa sunna ala mashru'iyyati rúkìá wal istishfa'i bil Qur'an al-karim wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló pọ̀ nínú kùránì ọ̀pọ̀ àlè kátán táàrí nínú kùránì wípé a máa ń ṣe rúkìá àìrí wà nínú kùránì pé a ṣe rúkìá ká tọrọ ìwòsàn fẹ́ni tí ò lálàáfíà ká tọrọ àlàáfíà fún ẹni tára ní ẹ̀rí bẹ́ńbẹ́ nínú kùránì bákan náà ẹ̀rí bẹ́ńbẹ́ nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam afọ́bìnrin múmìnì bàbá ká máa kà ó pọ̀ púpọ̀ ẹ wá já wí díẹ̀ fúnra wa ẹ kọ́kọ́ já lọ́nu súrọ́tul Isra'i sheik abdulmomin súrọ́tul Isra'i aya 82 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. olúwa wa dákun mọ́sá gbà ní bàdà fún wa. bismillahir rahmanir rahim. ọlọ́ni wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. wa nunazzilu minal Qur'ani. ọ̀rọ̀ lọ́wọ́ bá lẹ́ ń gbọ́ yìí. ma huwa ar-ruqyatu ash-shar'iyya lil mu'minin. abábdèlè mọ́mìnì ọlọ́wọ́ bá ọ̀fi ọwọ́ rẹ̀ gbáyà abá mọ́mìnì nílé kéwú wọn ni a máa ń lo núùnù àbọ̀gbọ́ lílì mufradi àlìmọ́ àbímì nafsahu a máa ń lo fẹ́yìn kan ṣoṣo tó wá pàtàkì ara rẹ̀ ọlọ́wọ́n bá níbẹ̀ bá mọ̀ yìí mi bẹ́ẹ̀ bá pàtàkì mi mọ́ pàtàkì ara mi. wa nunazzilu minal Qur'ani. ọlọ́wọ́n bá ní àwọ̀ ọlọ́wọ́n bá a sọ̀kalẹ̀ fún yín a ti sọ̀kalẹ̀ fún yín nínú al-Qur'ani al-Karimi. ma huwa shifaa'un. ma huwa shifaa'un èyí tẹ́ mọ̀ kí tí ó máa jẹ́ ìwòsàn fún yín. àbá àwọn mẹ́rin. àbá àwọn mẹ́rin. àìsàn ni kíyàn máa lò ó lọ́wọ́. mọ́mìnì nínú Kùránì láti rí àwọn àfáàfin hàn wá bẹ́ẹ̀ pé bí yẹn bá tálíkà àyà tí yẹn kí n bẹnu Kùránì láàrin ìṣẹ́jú kan sí méjì Ọlọ́run sì gbára lù dìde. ma huwa shifaa'un. àìsàn ní kíyàn máa rọ ọmọ bí billahi al-azim àyà ń bẹnu Kùránì táwọn àfáàfin hàn wá tó sì yé wa bẹ́ẹ̀ pé bí yẹn bá ń wọ ọmọ bọ́ bá ké Ọlọ́run ní ìwòsàn ni yóò sì rọmọ àwọn bí. ma huwa shifaa'un. àdéjẹ́ abábìnrin mọ́mìnì àìsàn òun ni kíyàn má tẹ́gbẹ́ ọkọ̀ tẹ́gbẹ́ o àìsàn ni àìsàn ni kíyàn jẹ gbèsè àìsàn ni kí ọ̀tá ọ̀pọ̀ àfàwọn mí ni àìsàn ni kíyàn bímọ kẹnu ẹnu rẹ̀ ọmọ ká ọmọ rẹ̀ àìsàn ni kóbìnrin ọmọ rẹ̀ ilé ọkọ gbé àìsàn ni kíyàn dáwọ́ lé nǹkan kọ́ mọ̀mọ́ ṣàṣeyọrí ọ̀rọ̀ ní gbogbo orú tí máa ń jẹ́ àìsàn fún yín
ìtẹ́ fi rí wòsàn ní Kùránì lọ́wọ́. ورحمة Abábìnrin mọ́ mẹ́rin máa wà ṣìfáàwù náà ló sì dá sí wa. ما هو شفاء. Àwọn ọmọ mẹ́rin orí fífọ́ orí máa fọyàn àìsàn ni. Inú rúnrún billahil azim àyà ń bẹnu Kùránì táwọn afáàfin àwa tá a sì máa lò ó tí sì ń jẹ́ bínú bá ń rúnyàn àyà ń bẹnu Kùránì tá a máa kí bẹ́rí bá ń fọyàn àyà ń bẹnu Kùránì tá a máa kí àbámọ́ mi ni bára bá ń ròyàn àyà ń bẹnu Kùránì tá a máa ń ké gbogbo tí ń já ìsàn Ọlọ́run ọba ní àwọ Ọlọ́run ọba a ti sọ ọ́ kalẹ̀ min ayatil Qur'ani àbọ̀gbọ́ ma yashfil quluba èyí tí ó máa jẹ́ ìwòsàn fún àwọn ọkàn yín minal amrad nínú àìsàn tí máa ń ṣe ọkàn àbámọ́ mi ni àìsàn máa ń ṣe ọkàn náà irú àìsàn wọn ni máa ń ṣe ọkàn gẹ́gẹ́ bí àṣàkù kíyàn máa ṣe méjì ní pọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ Ọlọ́run láti jẹ́ náà ń bẹ iná ń bẹ àlìjánnà fẹ́ tó bá tẹ̀lé àṣẹ Ọlọ́run bá iná ní fẹ́ tó bá kọ́ ti tàwọn Ọlọ́run bá kíyàn máa wá dáwùtù ẹ̀ Ọlọ́run ní ha àìsàn nìyí wọn náà bọ́ bá ké Kùránì yóò wòsàn èyí wọn ní ká kọ́ fún mẹ́rin wọ́n ní fák nínú àwọn àìsàn tí máa ń ṣe ọkàn òun ni anefak sèyí sọ̀hún àfa àmọ́ mẹ́rin sèyí sọ̀hún kọ́ máa ṣèké sódò kọ́ máa mọ̀tàbíàbínà kọ́ wọ́n náà ló ń kún táyé lọ́wọ́ òun kún Kẹ́hìndé lọ́wọ́ kọ́ ọmọ wa bà ń jẹ́ kọ́ bọ̀ ń jẹ́ Ọlọ́run ní bàbá fẹ́ rí ìwòsàn inú Kùránì ló ti rí wálé jà á láti àìmọ̀kan nínú àìsàn tí máa ń ṣe ọkàn lọ́wọ́ lómi ti kọ́ ẹ̀gzámù láti jọ ìyá fáwọn ọmọ mi gbogbo ìran ẹ̀gzámù tí ń bẹ Nàìjíríà lọ́kọ sẹ́yìn pé ẹ̀gzámù Nàìjíríà kọ̀ọ̀kọ̀ aníwáyékì aníjàmbù NAFDEB ń bẹ NECO ń bẹ WAEC ń bẹ gbogbo ọ̀ràn rẹ̀ gbogbo ẹ̀ lọ́dánwò kò sì páàsì Ọlọ́run nínú Kùránì ni ìwòsàn wà. ما هو شفاء. Abábìnrin mọ́ mẹ́rin Ọlọ́run ní àìsàn tí máa ń ṣe ọkàn yín Kùránì lẹ́tì rí wà má yẹ ṣúlì àbùdánà kọ́dà àìsàn tí máa ń ṣe ara yín náà. Àbá àmọ́ mẹ́rin bí ara máa ń ro mí púpọ̀ ni wọ́n àwọn àfáà lọ mú fún ọ ní tó sì. Àìnú rúnrún ni àìsàn rúnrún ni billahi àdéhùn àwọn àfáà fi hàn wá sí mọ́. A sì ń lò ó sì ń jẹ́ ọdún tá a fẹ́ ká máa ń bẹ̀ ni pé àfáà àmọ́ mẹ́rin oògùn gbogbo tí ń jẹ́ ìyàrá oògùn tá a fi máa wo àìsàn nínú Kùránì Ọlọ́run parẹ́ sí. ما هو شفاء. ورحمة لا إله إلا الله. للمؤمنين. Ọlọ́run Al-Qur'ani Ọlọ́run ní bẹ́nu Kùránì rahmatun ayé máa yakunu sababan lil fawzi bi rahmatillahi Ọlọ́run tí ó jẹ́ rí àánú Ọlọ́run tí ó jẹ́ rí kẹ́ Ọlọ́run tí ó jẹ́ rí àforíjì Ọlọ́run tí ó jẹ́ kẹ́ dẹni àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run níyàn ayé àti lálẹ́ kìyàmá Ọlọ́run nínú Al-Qur'ani lọ́wọ́. ورحمة للمؤمنين. Abábìnrin mọ́ mẹ́rin Ọlọ́run ọba ọwá dáyà rí Ọlọ́run ní kò ní ká kẹfẹ́ rí o Ọlọ́run yóò máa jẹ́ wòsàn yóò sì máa jẹ́ àánú yóò máa jẹ́ kẹ́ yóò jẹ́ àforíjì yóò jẹ́ ìyọ́nú lílè mu'minina fáwọn mùmẹ̀ní nìkan la pè é. ورحمة La ilaha illallah. للمؤمنين. ولا يزيد لا إله إلا الله. ولا يزيد للظالمين إلا خسارا. Abábìnrin mọ́ mẹ́rin àyà àkọ́kọ́ ni àbọ̀ mọ́mí lọ́gbọ́ àdìlà wa alákọ̀ọ́kọ́ ni táfi mọ̀ wípé Ọlọ́run ọba ní nínú ẹ̀tọ́ ló wà nínú Kùránì pé a lè ṣe rúkìá arúkìyàtú aṣàríyà àkọ́kọ́ pé arúkìyàtú fil Islam bákan méjì náà ní àfáà mọ́mí ni ẹ̀rí àkọ́kọ́ nínú Kùránì nù àfáà mọ́mí ni ẹ̀yẹ́ kan lọ́nu Kùránì lẹ́ẹ̀kan sí inú súrátù wọ́n ní Suratu Yunusa Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ nínú Suratu Yunusa nínú àyà 57 tí mo gbà bá mọ́mí ni kí Ọlọ́run bá wí. يا أيها الناس. Ọlọ́run qad ja'atkum maw'izatun min rabbikum. قد جاءتكم موعظة من ربكم. وشفاء لما في الصدور. وشفاء لا إله إلا لما الله. في الصدور. وهدى ورحمة للمؤمنين. وهدى Abdul Mu'min Ọlọ́run yá ayọ́ ànáàsù Ọlọ́run mo pé gbogbo èèyàn lápapọ̀ àwọn Mu'min nínú Kùránì Ọlọ́run ní yá ayọ́ àrùsùlù mo pé gbogbo èèyàn òjíṣẹ́ Ọlọ́run sọ pé yá ayọ́ àrùsùlù mo pé òjíṣẹ́ kan Ọlọ́run ní yá ayọ́ àlẹ́ káfírúnà mo pé ẹ̀yin kèfèrí Ọlọ́run ní yá nìsá ànàbí yìí mo pé ìyàwó ànàbí Ọlọ́run Ọlọ́run sọ
mọ́mìnì ọlọ́ni yá àyàtọ̀ anáfsùlù mọ́tùmá iná mọ́ pò ìwọ ẹ̀mí tọ́kàn rẹ̀ balẹ̀ dáadáa yìí àbá mọ́mìnì ọlọ́ni sọ pé yá àbọ̀gọ́ ọlọ́ni yá àyíwá lẹ́dínà àmọ̀nù ọlọ́ni mo pẹ̀lú ìgbàgbọ́ òdodo àmọ́ lónìí ó ní yá àyíwá náàsù àtọ́nígbàgbọ́ àtọkùnrin àtobìnrin àtẹni tí èso onígbàgbọ́ gbogbo ọlọ́run bá ń pè báyìí. yá ayyuha nnasu. ọlọ́run bá ní gbogbo yìí ni mo pè. qad ja'atkum maw'izatun min rabbikum. àwọn ọmọ mi nì ó lè kọ́kọ́ ní mẹ́rin níbẹ̀. àkọ́kọ́ méjì ń bẹ ń jẹ́ ti mọ̀dọ́rí méjì ń bẹ ń jẹ́ ti máàdí. àkọ́kọ́ ọmọ mi nì méjì máàdí wọn ni a máa jẹ́ tàkíkù wá tẹ̀kìrìbù tí mọ̀dọ́rí a máa jẹ́ tẹ̀kìlìlù wá tẹ̀kìfìrù àmẹ́lì ìtàkíkù ni ọlọ́run ní pàápàá ó ti dé wá báyìí. maw'izatun. wáàsí kan. min rabbikum. látọ̀dọ̀ ọlọ́run ọba yín kí wá ní wáàsí náà òun ni kùránì. àwọn àmúmínì ọlọ́run ní kùránì ti dé o yóò mọ̀ sọ fún yín pé ọtí ọ̀dá o irọ́ ọ̀dá o sìnà ọ̀dá o jàmbá ọ̀dá o mọ̀nàfíkì ọ̀dá o olè jíjẹ ọ̀dá o gbogbo tí ọ̀dá kùránì ọ̀sọ̀ fún yín púpọ̀ dá yóò sì mọ̀ sọ tó dá fún yín èyí tó dá ni ẹ máa ṣe o kí lọ́dún wá wí. wa shifa'un lima fi suduri. ọlọ́run bá ní kùránì tá a wí yẹn ó ti dé wá báyìí òun gangan ni shifa'un òun ni ìwòsàn kan lima fi suduri fún àwọn àìsàn tí ń bẹ nígbà ya yín àìsàn tọkàn àìsàn tara abáàmúmínì rúkìá náà lọ́lọ́run sọ fún wa yìí o káàlì màá pé rúkìá ń bẹnu o ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ìran àìsàn tí bá ń ṣe yín kùránì ilẹ̀ lè lù tẹ́lẹ̀ níwòsàn. wa hudan. ọwọ́ tó síbẹ̀ kùránì lọ́nà máa tẹ̀lé tẹ́lẹ̀ rí àánú ọlọ́run ọba. wa rahmatun. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kùránì làánú gbogbo ẹ tí wà nù kí ìdí kùránì ní wà nù lọ. lil mu'minina. La ilaha illallah. wa hudan. barakallahu fina jami'an. àwọn ọmọ ìbọn mìíní mọ́ra tí Umar ibn Khattab radiyallahu anhu al-khalifatu athani mani athani yàwó àwọn ọmọ ìbọn mìíní al-khalifatu al-awwal Abubakar Siddiq ní al-khalifatu athani Umar ibn Khattab ní nahnu qawmun a'azzana Allahu bil islami àwọn ọmọ mìíní ìníbùtà ghayna li izzata bi ghayrihi adallana Allah. Umaru ní àwa nìjọ kan nahnu qawmun ẹ̀rí àwa àjọ tá a jẹ́ mùsùlùmí yìí a'azzana Allahu bil islam ọlọ́mọsá kí alájí àgbà ẹ̀bá ń ṣe àmì dáadáa kí àbá àgbóǹtà dáa kí àbá lágége àwọn àfáwà àgbàlágbòrò àwọn náà bí wa lọ bàbá gbọ́dọ̀ bá ń jẹ́ àgòrò wí àwọn bàbá lágbòrò wọn bẹ́ẹ̀ lé ọlọ́mọsá bá wọn dà kalẹ̀. gbogbo àwọn afẹ́ni kọ̀ọ̀kan wá náà ọlọ́mọsá yọ lọ́sọ̀rọ̀ Umaru ọdún náà ló kọ́ ọmọn ráwà mùsùlùmí a'azzana Allahu bil islami àwọn alẹ́ tó jáde pé ọlọ́run bá fún ìsìlámù dá wa lọ́lá ni ó fún ìsìlámù ọ̀ṣọ́ ìsìlámù di aṣọ yìí fún wa ìsìlámù lásọ pọ́nlé wa ìsìlámù lábáríkà wa ìsìlámù ní ọ̀nà àdíjéyàn wa àwa la dẹni àánú àwa lọ́nà ìfọ̀kànbalẹ̀ àwa lẹ́ni àforíjìn ọwọ́ ní ìníbùtà ọ̀gọ́yẹ́nálé izzata bighairi yìí bá a bá ti wá ń wá yìí lọ bòmí àbá àwọn mẹ́ni bá a bá ti ń wá yìí àbí àpọ́nlé àbágbéga lọ bí tí èsì kùránì má tá a bá ti gbọ́ ọ̀dọ́ lọ́wọ́n bá má àdálálàlá ọlọ́run ọ̀yẹ̀yẹ wa. wa shifa'un lima fi suduri. alukurani òun ni ìwòsàn tí ń bẹ àwòsàn gbogbo àìsàn tí máa ń ṣe wá lápapọ̀ pátápátá. kùránì lọ dáwà òun tún làánú ọlọ́run lil mu'minin àwọn tẹ̀lé mu'minin ayàtà kọ́kílẹ̀ kan ó ní wà bùdán abẹ́bọ́ ni ó náà ní wà rahmatun ó ní lil mu'minin àgẹ́ náà ní ọlọ́run ní àwọn mọ̀mìnì nìkan ní eléyìí náà ọlọ́run tún ní àwọn mọ̀mìnì nìkan ni àbá mọ̀mìnì ẹ̀rí fún wa nínú Kùránì láti mọ̀ pé ìmọ̀ ṣe rúkìá ọ̀tọ̀ nínú Ìsìlámù àbá mọ̀mìnì ar-ruqyatu ash-shar'iyya ká máa ṣe rúkìá nínú Ìsìlámù ọ̀tọ̀ nínú Ìsìlámù àbá mọ̀mìnì ẹ wá já lọ nínú àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdìsí tá a fẹ́ sàlàyé fún wa yìí òun ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn tẹ̀lé mọ́mìnì àdìsí náà ń gbá báyìí wọ́n ní da anna Aba Bakr Siddiq Sayyidina Abubakar radiyallahu anhu al-khalifatul awwal khalifa alákọ̀ọ́kọ́ wọ́n ní dakhala ala Aishata wọ́n ní Ànábì Sayyidina Abubakar lọ́lẹ́ Ànábì jọ kan wá bá Aisha wọ́n wọlé lọ́lẹ́ bá Aisha
wọ́n ní wàhíyà tẹ̀sítákì àbọ̀gbọ́ wàhíyà tẹ̀sítákì wọ́n ní Aisha ń kérora pé ara ń ní nǹkan kan dùn lára tí wọ́n ń ké gbogbo yé kíní yìí ń dùn yẹn kíní ń dùn yẹn wọ́n ní wàyàhúdì yàtú tàríkìhà wàyàhúdì yàtú tàríkìhà àti náà Abubakar wá bá arábìnrin Yahudi kan tí Yahudi àwọn Júù ẹlẹ́sìn Júù àwọn Kírísítẹ́nì ó wá bá lọ́dọ̀ Sayyida Aisha tàríkìhà tí ń ṣe rúkìá fún ìyàwó Aisha àpamọ́ mi ni ń ṣe rúkìá fún ìyàwó Aisha Abubakar wá wọlé bá wọn bẹ̀ faqala Abubakar as-Siddiq Abubakar as-Siddiq wá sọ báyìí pé irqiha àbọ̀gbọ́ irqiha bi kitabillah ó ní ìwà arábìnrin yìí bọ́ bá ṣe rúkìá fún Aisha o Al-Qur'ani ló lò àpamọ́ mi ni Al-Qur'ani ló lima fi suduri sọ́tì mà arábìnrin wo ṣe mùsùlùmí tẹ́lẹ̀ alẹ́rìkìá serúkìá tó fẹ́ ṣe fún yìí bí kitabillah pẹ̀lú Kùránì ní ọlú àpapọ̀ mẹ́ni ẹ̀rínù látọ̀rọ̀ àwọn sàhábà tí yàwó Ànábì Muhammad sí sallallahu alaihi wasallam àpapọ̀ mẹ́ni tánà bí ó ti tako ọwọ́ lẹ́nu ó di méjì láti yanjú báyìí ẹlẹ́kẹta ni hukmuha àbọ̀gbọ́ hukmu rúkìá ìdájọ́ ká máa ṣe rúkìá nínú Islam kí ni ìdájọ́ rẹ̀ àwọn àfáàní mubahun àfáàwọn mẹ́rin kan pé mubahun àfẹ́bẹ̀ àbọ̀gbọ́mìnì wọn àfẹ́bẹ̀ tàbá yípa afẹ́ kìsí lásán o wọ́n ní kìsí lásán o wọ́n qad raqa nabiyyu sallallahu alayhi wa sallam nafsahu ànábì fúnra rẹ̀ ṣe rúkìá fúnra rẹ̀ dáàtí kankan sí lára tí ó sì gbọ́wọ́ lébẹ̀ tí ó ṣe rúkìá fún ẹ̀ àbọ̀gbọ́ wọ̀rọ́kọ asahabawu kọ́dà ó ṣe rúkìá fáwọn sàábì rẹ̀ tó wàá kùn wọn bí wọn á tó Ànábì Muhammad ní pé lágbájá ọ̀rẹ́ o ara ni o ẹni ṣe rúkìá fún àmọ́ ọ̀hún bẹ rúkìá fún mẹ́ni wọ́n àmọ́rọ̀ ọ̀hún lérò rúkìyàtì Ànábì tó wá pa wọn láti pé bárabá ni yóò ẹ má sàkí o Kùránì nìwòsàn o àwọn àdúrà tí mo fi lẹ̀ ọmọ nìwòsàn ẹ má ṣe rúkìá o wá àfáà mọ́mìnì èyí ń wá yanjú báwọn àbọ̀gbọ́ kọ́dà àrígbà àwọn àfáà ìjọ yìí wá pé wà kana nabiyyu yu'awwidhu li Hasana wa li Husayna Ànábì a máa ṣe rúkìá fún Hasan àti Hussein àfáà mọ́mìnì lọ́dọ̀ ẹni tí ó bá níbo láti gbọ́ Ànábì ń ṣe rúkìá yu'awwidhu li Hasana wa li Husayna Ànábì a máa ṣe rúkìá fún Hasan àti Hussein àbọ̀gbọ́ wàyẹ́sítàrìkì láhùnmá a sì tún máa bẹ̀yàn pé ká bá wọn ṣe rúkìá fún wọn. Bàbá wọn mẹ́lẹ̀ a máa bẹ̀ àwọn èèyàn ká bá wọn ṣe rúkìá fún yá mi bá mo lè máa ṣe ń tòótọ́ àmọ́ táàbí mo wà ibà mo bízì ọwọ́ kọ́ọ̀lù lé pé ẹ̀dá kan tó lọ́wọ́ ọmọ yìí ní ìkẹ́ báyìí ṣe òun àfẹ́ ìdákan ẹgbàá mílẹ̀ ìṣàlẹ̀ bá wọn ṣe rúkìá fún Islam faramọ́ ó di mélòó mọ́mẹ́nì ó di mẹ́ta nínú àwọn nǹkan mẹ́jọ tá a fẹ́ yanjú ẹlẹ́kẹ̀ẹ́rin Sheikh Abdul Mu'min barakallahu fina jami'a àwọn ni shurutu jawazi rúkìá májẹ̀mú títọ́ láti máa ṣe rúkìá àbọ̀ gómìnì àwọn àfọwà ni ó pọ̀ àwọn ẹja kadì ẹ̀ fúnra wa alákọ̀ọ́kọ́ ló májẹ̀mú tí máa jẹ́ tí ọtọ́ tó níbi rúkìá ṣíṣe òun ni pé an takuna rúkìyatu bi kitabillah ọjà sí pé rúkìá ta fẹ́ ṣe àyà Kùránì lálò súra àti ń bẹnu Kùránì ní àálò àfà mọ́mìnì an takuna rúkìyatu bi kitabillah ẹ̀dá kẹ́gbẹ́ mú dáadáa o gbogbo àfà àtẹ́mọ̀ sọ fún wọn náà máa ṣe rúkìá tábà ṣe rúkìá wa ẹjọ́ já sí pé Al-Kùránì láti ṣe rúkìá àfà mọ́mìnì lẹ́yìn náà wa aw bi asma'ihi ta'ala àbí a máa ṣe rúkìá pẹ̀lú àwọn okọ̀ Ọlọ́run àti màá wó kọ Ọlọ́run ọba kan tó jáde pé tá a bá ń ké yóò máa ká Ọlọ́run owó ọlá rẹ̀ yóò ká ìṣòro kò fún wa àwọn atání alónù àbámọ́ mẹ́ni àwọn bí sèfáàtì àbáwọn ọ̀rọ̀ yẹn rẹ̀ àmọ́ wá yin Ọlọ́run ọba aliwujudu alikidamu alibakọ́wù alimukhalafatu lil hawadithi alikiyamu binafsihi aliwahadaniyatu alikudiratu alihayyu àbọ̀pọ̀ alikoyumu àwọn ìwà sifatullahi ta'ala àbá mọ́mẹ́ni àwọn àbá àmọ́ mọ́ tó dájú wà ṣífà láńké yìí bí ẹ̀fẹ̀ wàláhì bí ti ń kírun gbogbo àwọn àbánu ẹ̀yọ́ bá máa lò bẹ́ẹ̀
Sheikh Abdul Mu'min ẹlẹ́ẹ̀kejì nínú àwọn májẹ̀mú tá ń kà yìí òun ni pé bàbá fẹ́ ṣe rúkìá o májẹ̀mú tí sọ rúkìá dẹ̀ tọ́ fún wa òun ni pé an takuna bil lisan al arabiyyi Sheikh Abdul Mu'min ar-ruqyatu la budda an takuna bil lisan al arabiyyi ó gbọ́dọ̀ jásí pé èdè Lárúbáwá la fi ṣe rúkìá àkọ́kọ́ mẹ́ni ó gbọ́dọ̀ jẹ́ èdè Lárúbáwá bí ọba wa di pé àgbọ̀ Lárúbáwá wọn ni a ó bì má yu'rafu ma'nahu àbí ká lo èdè tá a mọ̀ túmọ̀ rẹ̀ bó ti wílẹ̀ ẹ̀ka lọ́wọ́ bẹ̀rẹ̀ bàbá ṣe rúkìá èdè tí wọ́n tọ́ fẹ́ ké náà tọ́ ma ń tọ́ wí ni kò máa wí tọ́ ma tọ́ ni àbá akéde tó máa dé àwọn ìrìn àdá yìí tá a mọ̀ túmọ̀ rẹ̀ àbọ̀ ẹ̀gbọ́n mẹ́ni mi ń géèrè nínú àwọn àdètò yàtọ̀ sí èdè Lárúbáwá ó di mélòó mẹ́ni ó di méjì àbọ̀ ọgbọ́ ẹlẹ́kẹta náà amájẹ̀mọ̀ yìí òun ni bí an ya'taqida an ar-raqi bí anna ar-ruqyata la tu'athiru bi dhatiha illa bi idhnillah májẹ̀mọ́lẹ̀ kẹta ni pé gbogbo ẹni tó bá ṣe rúkìá kó gbà pé n tóun fẹ́ kí wọn lè dá nǹkan kan sí àyàfi ìyọ̀ǹda Ọlọ́run. Àbá Mùmínì èmi á máa wí gbogbo gbàgbé tó lóko Ọlọ́run lọ́wọ́ tó máa ń pè agbókòkò Ọlọ́run nítòótọ́ àmọ́ máa tún fọkàn sí wípé àṣẹ Ọlọ́run ọba ní ọjọ́ ọmọ jẹ́ níjọ́ tó bá ti gbà pé àfàì pé ní ọjọ́ ọgbà pọ́lọ̀ ní ọjọ́ jẹ́ mọ́ ó ti di nǹkan mẹ́mọ́ lọ́wọ́ o. Àbá Mùmínì aláṣírí kan tá a dúpọ́ lọ́wọ́ bàbá wa ọmọ wa fi kún pé Ọlọ́run fàṣẹ sí. Wàṣífà Ọlọ́run fàṣẹ sí. Yẹ́bọ̀ wá dé. Májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ fún un. Wàrà máa tán lil mu'min. Abdul Mu'min. Ọlọ́run kò di ìjà tí kò mọ ìdọ̀tún mìíràn bí kan. Ar-ruqyatu ash-shar'iyya. Wọ́n là ń gbọ́ yìí. La ilaha illallah. lima fi suduri. Wa hudan. Ẹsẹ̀ o. Lil mu'minin. Sheikh Abdul Mu'min. Nínú ọ̀nà márùn-ún tá a pín kiri ìṣàkóso Mu'min ọ̀gọ́ àti wí mẹ́jọ jì àpá mẹ́ni lọ mẹ́jọ tá a wí àti wí mélòó báyìí àti wí mẹ́rin báyìí ó kù mẹ́rin lẹ̀ à ń bọ̀ adé ẹ̀dẹ́ nìkan ọ̀hún ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ṣurutu raqi wa sifatuhu. Sheikh Abdul Mu'min bá wí kí n gbọ́ ṣurutu raqi wa sifatuhu gbogbo ẹni tó wá fẹ́ ṣe rúkìá fún yàn májẹ̀mú tó gbúdọ̀ pé sí la àtàwọn àròyìn tá a gbúdọ̀ bá lára ẹni tí ó ṣe rúkìá kíkà sí pé ọkàn wá sí àyà gbangba ọ wà lọ fẹ́ ṣe rúkìá irọ́ bẹ́ẹ̀ kọ́ ọ láwọn àròyìn kan tá a gbúdọ̀ ká lára rẹ̀ ọ láwọn májẹ̀mú kan tó gbúdọ̀ pé sí ọlá tí wọn náà máa tẹ̀lé bá fẹ́ ṣe rúkìá. Abdul Mu'min la ilaha illallah. Wàṣífà lima fi suduri. Wa hudan. Rahmatan lil mu'minin. Abdul Mu'min májẹ̀mú ilé iná ẹlẹ́ka lọ́ta ń ka yìí abẹ́ẹ̀kọ́ májẹ̀mú òun náà pọ̀ díẹ̀ ẹlẹ́karùn-ún òun ni májẹ̀mú tí ó wà lára ẹni tí ó máa ṣe rúkìá àtàwọn àròyìn tá a gbọ́dọ̀ bá lára rẹ̀. Abdul Mu'min òun náà pọ̀ díẹ̀ ẹwájá kàwọn bá tí àyè gbà láti lè kàn bẹ́ẹ̀. Òun alákọ̀ọ́kọ́ ni pé an yakuna musliman ẹni tí ó ṣe rúkìá gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Àfà tí wọ́n bá fẹ́ yẹn ó lè kó dáadáa kọ́ ni kó jẹ́ pé kẹ́ni sọ́sọ́ àti màá ké gbogbo dáná ké ní rúkìá ọ̀rọ̀ ń bọ̀ lórí àáké fúnra wa fún àǹfààní ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ kọ́ lọ lè mà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Abdul Mu'min a ní gbogbo ẹni tí ó bá jẹ́ ẹni tí ó ṣe rúkìá wọ́n ní làbúdà an yakuna musliman dandan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí mẹ́ni ákèlá kọjá tó nílà káyì ó di méjì abẹ́ọ̀kọ́ mutamayyizan kọjá ẹni tó dọ̀tún má yàtọ̀ sósì ẹlòmí nílà káyì àmọ́ kọ́ dàgbà ní kò dánú. Sheikh Abdul Mu'min ọkọ̀ dọ̀tún má yàtọ̀ sósì ọkàn nílà káyì lásán ni làákàyè tó fi kú jọ lónìí ọkùnrin ọ̀jẹ́ mùsùlùmí kó nílà káyì mutamayyizan kọjá ẹni tó dọ̀tún má yàtọ̀ sí òsì. Àbọ̀gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé sahihal-imani. Abdul Mu'min sahihal-imani kọ́ jẹ́ni tí ìgbà ìmánì rẹ̀ dúró dáadáa. Abdul Mu'min idhal imanu dọ́ha fal amanu. Idhal imanu dọ́ha fal amanu. Wala dunya liman lam yuridina. Wala dunya liman
ẹ̀sìn wọn. على دنيا lè máa ń làmú yóò yí. Abdul Mu'mini ẹni tí ó ṣe rúkìá Abdul Mu'mini làbúdà an yakuna sahihal imani ọjọ́ ẹni tí ìmánì rẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lójú àmì tí àwọn àbọ̀gbọ́ àwọn oyè tí ìmánì pé sí tó pé sí láà al-imanu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wal qadari khairihi wa sharrihi. Ẹni tí ìmánì rẹ̀ bá yanjú dáadáa Abdul Mu'mini wọ́n lòun lẹni tí yóò ṣe rúkìá Abdul Mu'mini. Bákan náà wọ́n ní gbogbo ẹni tó bá ṣe rúkìá fún yàn wọ́n ní làbúdà an yakuna khashiyan lillahi azza wa jalla wọ́n jẹ́ ní tá a bá ìbẹ̀rù Ọlọ́run lára rẹ̀. Kò ní jẹ́ ọ̀mùtí Abdul Mu'mini, kò ní jẹ́ aṣẹ́wó, kò ní jẹ́ olè, kò ní jẹ́ olófófó, kò ní jẹ́ jàǹbá, kò ní jẹ́ abatèèyànjẹ́, kò ní jẹ́ òǹkèéta, kò ní jẹ́ mọ̀náfìkì, gbogbo ìrántí kò ní jẹ́ òbílẹ̀jẹ́, kọ́lá kò ní jẹ́ àáfà tí ń bẹ̀sì jẹ́. Abdul Mu'mini, àwọn àáfà kan bẹ wọ́n ń dá wàhálà alẹ̀ nínú ẹ̀sìn ni gbogbo táwọn gbé lọ́wọ́ nú ayé wọn bíi ká máa ṣe ń tí ọ̀dá náà ni Ọlọ́run ní wọn kọ́ wò kò ní jó sì rá wọ́n ní gbogbo ẹni tí ó bá ṣe rúkìá làbúdà an yakuna khashiyan lillahi azza wa jalla ẹni tí ó ṣe rúkìá gbúdọ̀ jẹ́ ẹni tí ó páyọ̀ Ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba. Sheikh Abdul Mu'min kì wá táwò wọ́n ní mutadarri'an kọ́ wá jẹ́ ẹni tí máa ń ṣàdúrà. Abdul Mu'min kọ́ jẹ́ ẹni tí máa ń ṣàdúrà ẹni tí máa ń tẹ́wọ́ sọ́lọ́run ọba ní kọ̀kọ̀ ẹni tí máa ń Ọlọ́run àdá Ọlọ́run bá ń bẹ lára eléyìí torí pé ẹni tí ó bá pe Ọlọ́run tọ́lọ́run bọ́ dáhùn lásìkò náà ọ yóò jẹ́ ẹni tó ti láṣẹ ilẹ̀. Abdul Mu'min àdìsí ànábì àmàmà kan bẹ ànábì ni man sarrahu an yastajiba Allahu lahu inda wa'ihi fil karbi àbọ̀ gbọ́ falyukthiri du'a inda rakhai. Ànábì ni gbogbo ẹni tó bá wù Ọlọ́run ọba ó tètè máa dá lóhùn nígbà tí bá ń pe Ọlọ́run ọba nínú ìṣòro falyukthir du'a inda ar-rakhai kọ́ya máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ọgbà tára bá dẹ̀. وشفاء لما في الصدور. Gbogbo ẹjọ́ ṣe rúkìá ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí máa ń ṣàdúrà tẹ́lẹ̀ tí wọ́n máa bẹ lọ́run lọ́sàn-án lóru ó ti ló kọ́lọ̀ lára rẹ̀ tẹ́lẹ̀. Bó o bá ti máa ń bẹ lọ́run tẹ́lẹ̀ tó fẹ́ ṣe rúkìá lọ́wọ́ kan tó bá ti bẹ̀ báyọ̀ Ọlọ́run tètè dáhùn. Abdul Mu'mini bákan náà wọ́n ní la mutakabbira Abdul Mu'mini la mutakabbira gbogbo ẹni tó rúkìá òní gbàgà. Sheikh Abdul Mu'min gbogbo ẹni tí ó ṣe rúkìá kò ní jẹ́ onígbéraga bó bá ti jó ń gbéraga kò lè ṣe rúkìá o torí pé ọ̀gá sọ́lọ̀ náà Abdul Mu'min ó ń gbéraga náà sọ́lọ̀ pé Ọlọ́run ọpọ́ láṣẹ bí kíyàn máa sọ́lọ̀ pé Ọlọ́run ọpọ́ tó bẹ̀ kó lo kádàrá rẹ̀ léwọn lérí ó ń gbéraga ní ọ̀ Abdul Mu'min ìgbéraga sì ni ìgbéra sánlẹ̀ Abdul Mu'min kíyàn máa ní òun ti pàṣẹ ní apàṣẹ fọ́lọ́run ni apàwọ́ ni àtàwọ̀ ọ̀wọ́ yẹn wọ́n ní mo bí Ọlọ́run ọba dá lẹ́nu rẹ̀ lọ́hùn tí ọ̀rọ̀ jù yìí olórí ibú ni olóńtọ̀ Abdul Mu'min ìlérí ibú ẹ̀dẹ̀wé ti lọ ní fún ìlérí ibú ni gbogbo ẹni bá ní ká dá fún tọ̀ ẹ̀ bá ní mo bí Ọlọ́run dá fún gbàdúrà wọn. Ẹnìkan kò bí Ọlọ́run tẹ́lẹ̀ mo ò bí wọn ni mo bí dáa kẹ́kọ̀ọ́ ò bí dáa àwọn ọmọ ènìyàn lálẹ́ mọ́lẹ̀ yìí wọ́n Ọlọ́run tó bẹ̀ kọ́ mọ́ gbàdúrà àwọn kọ̀dá o ẹni tó ṣe rúkìá ó gbúdọ̀ làbúdà yakuna mutawadi'an kọ́ jẹ́ ẹni tó mọ̀ tẹ́ríba la mutakabbira kọ́ bá di onígbéraga. Abdul Mu'min àwọn sífàtù rọ́ọ̀kìnù àwọn májẹ̀mú tá máa bára rẹ̀ tó ṣe rúkìá. Bákan náà àwọn àfáà nínú àwọn májẹ̀mú tá tó fẹ́ ni pé an yakuna mutazawwijan àbọ̀gbọ́ káwọn rọ́ọ̀kì jágbe báwọn náà bàbá náà an yakuna lórí àwọn oníkéwú an masdariya àti fíìlì mọ̀dọ́rí wọ́n ní àwa sí àwa àwọ̀lá rẹ̀ bí masdarin lọ́wọ́ jẹ́ káwọn rọ́ọ̀kì àbọ̀gbọ́ mẹ́rin mutazawwijan wọ́n ní gbogbo ẹni tí ó bá ṣe rúkìá wọ́n ní kó jẹ́ ẹni tó ti níyàwó àwọn mi kó jẹ́ ẹni tó ti lóbìn kó jẹ́ ẹni tó jẹ́ abilékọ tó ti wà tó ti níyàwó. Àmọ́ àwọn àfáàní wọ̀nyí káànà gẹ́rà dhalika àmọ́ pàdé jáde pé àwa wọ́n ni tó níyàwó ti àárí láti kọ́ bá a ṣe rúkìá ẹni tí ọ̀wá tì ní làwa rí àwọn àfáàní fala ba'sa fihi wọ́n ní kò ní wàhálà mẹ́ o wọ́n ní gba àyíntẹ̀ ẹ̀fí fún mi ní àṣírí Abdul Mu'min ní òun ò tí níyàwó ṣé mi ti níyàwó mo sì ti bímọ Ọlọ́run jẹ́ màbí ọlá àlùbáríkà
wọ́n lágbára ọlọ́wà sàṣẹ rẹ̀ mọ́mẹ́ni wọ́n náà lálùbáríkà ọlọ́wọ́n sì wọ́n lálùbáríkà fọ́ ọlọ́wọ́n sì fọ́ ọlọ́wọ́n lálùbáríkà wọ́n lá amínà. abábìlẹ̀ mọ́mẹ́ni bàbá rẹ̀ ni tó ti níyàwó wọ́n ní lábàásà àbọ̀ gbọ́ wọ́n ní kò sí láì fi ń bẹ̀ nǹkan nàgẹ́rà báálíkà bí ó bá jẹ́ pé tó ṣe rọ tí ó bá ṣe rúkìá bí ó bá jẹ́ ni tó ti jẹ́ oníyàwó wọ́n ní kò sí láì fi ń bẹ̀. Sheikh Abdul Mu'min àmọ́ walakinna al-awla al-mutazawwij lakinna al-awla al-mutazawwij àmọ́ èyí tó dáa jù ní ká wẹ́ ni tó ti níyàwó. àbá mọ́mẹ́ni torí pé òun ni zina jìnnà sí Sheikh Abdul Mu'min òun ni zina sí kí ni ó jìnnà sí oníṣẹ́sì dáhùn tí ọmọ súnmọ́ ni ìyàwó rẹ̀. Sheikh Abdul Mu'min ẹlẹ́ nínú àwọn májẹ̀mú tá a tún gbúdọ̀ bá lára ẹni tí ó ṣe rúkìá òun ni pé an yakuna mu'taqidan anna li kalamillahi ta'thiran ala al-jinni wash-shayatin wal-hayyat wal-aqarib wa ghayri dhalika. ẹni tí ó ṣe rúkìá ó gbúdọ̀ ládìí ọkàn pé ó kọ ọlọ́run ọba tó ń fẹ́ pè sí ara ẹni tí ara nìyí ọyọ kọ gbà pé ó kọ òun ju àlùjànnú tí ń bẹ lára rẹ̀ lọ ọba jẹ tábìlì ẹnu wọnú ara wọ́n gbà pé ó kọ̀ ń ju èṣù lọ ọba èṣù ni máa ń dààmú rẹ̀ wọ́n lé èṣù ń dààmú rẹ̀ ni ọwọ́ akọ́ gbà pé ó kọ́ lọ́wọ́ ọba rẹ̀ ọkọ̀ lọ́wọ́ ọba tó fẹ́ pè yẹn ó jù lọ. àbá mi ni kọ́ gbà pé ejò tó sànyà yìí ẹni tí wọ́n ṣe rúkìá ó gbọ́dọ̀ nígbàgbọ́ pé ó kọ́ lọ́wọ́ ọba ju oró ejò tó sànyà lọ. ẹni tí wọ́n ṣe rúkìá ó gbọ́dọ̀ nígbàgbọ́ pé oró àkekèé tó sànyà bí àkekèé ta lágbáyà ni wọ́n á ní wọ́n ṣe rúkìá kó tó di pọ́ ṣe rúkìá a gbọ́dọ̀ tú àníyàn rẹ̀ kárí pé ó gbà pé ó kọ́ lọ́run tó fẹ́ pè síbẹ̀ yẹn ó ju oró àkekèé lọ. àbọ̀ ọ̀pọ̀ mìíràn àti gbogbo ohun tí bá tún máa ń ṣèyàn láburú ara nìyàn ni wọ́n ní wàá ṣe rúkìá fún gbà pé ó kọ́ lọ́run bá ju ìnira tí ń dín wọn lọ tó o bá ti gbà bẹ́ẹ̀ bí wọn náà bá ti ń pe ọlọ́run bọ́ dọ̀ lóhùn. àmọ́ àìgbà bàtà àkekèé yìí tí yóò sì mú báyìí o ti lè dá òtún náà bí o bá mú má dàmọ́ra rẹ̀. àbọ̀ ọ̀pọ̀ mìíràn àwọn àfáàní àná ìyàtù kọ́bùlà ilẹ̀ àmàlì àníyàn ní ṣẹ́gẹ́nẹ́ ní ṣàwájú ṣẹ́ ẹni tó fẹ́ ṣàdúrà tí ń dá òtún pé sọ́nà wọn sì gbàdúrà wọn báyìí ẹ sọ fún kọ́ máa lọ ilé kọ́mọ̀ òlẹ̀ ṣàdúrà wọn. àbá mẹ́ni ẹni fẹ́ ṣàdúrà tí wọn lọ́wọ́ sì gbàdúrà wọn ẹni kó mú kàtẹ́ rẹ̀ ńlẹ̀ kọ́ palẹ̀ mọ́ yẹn kọ́mọ̀ òlẹ̀ ṣe mọ́ ẹni tá a fẹ́ kọ́ ṣàdúrà lẹ́ni tí ètí bẹ̀rẹ̀ tó sì ti gbà pé àdúrà wọn ti gbà. àbá mọ́mẹ́ni bẹ́ẹ̀ lẹ́ni tó bá ṣe rúkìá náà kọ́ gbà pé ó kọ́ lọ́wọ́ bá ju gbogbo òṣòro tí ó tọ́ bá ẹni tó ń fẹ́ ṣe rúkìá fún lọ. وشفاء لما في صدورهم La ilaha illallah. وهدى ورحمة للمؤمنين. Abdul Mu'min bákan náà nínú májẹ̀mú akíkú fìrísé kọ́mọ wá yíwọ́ ọmọ di pé ẹni tí ń tọrọ òwòsàn fún yàn náà wá dẹni tí àìsàn tún wá mú. ẹ dákun àkíyèsí pàtàkì nínú àwọn àfáà nínú májẹ̀mú tí tó ń bẹ fún rúkìá ṣíṣe wọ́n lẹ́ni tó ṣe rúkìá májẹ̀mú rẹ̀ ayẹ̀kú na aliman bi alil jinni wa shayatin ó nímọ̀ nípa àwọn àlejànú ó ti wá mọ̀ nípa rẹ̀ lọ́lẹ̀ wípé àwọn tó bá ń mọ̀ nípa rẹ̀ dandan kọ́ ò pé dákun bá àlejànú bá wọnú ara àyàn bóò ni wọ́n ṣe gbà kí làwọn bóò láṣẹ rìn lọ́lẹ̀ mọ̀ bí ṣùgbọ́n ń dààmú yàn bóò láṣẹ rìn lọ́lẹ̀ wá mọ̀ nípa rẹ̀ kó tó di pọ́ ọmọ lọ́mọ ṣe rúkìá kí aburú tó fẹ́ gbà kú lára àyàn yẹn kọ́mọ̀ wàá dọ̀dọ̀ tiẹ̀ náà àlìjẹ̀nú àfáà ló pé àlìjẹ̀nú jáde lára wájà àlìjẹ̀nú ò sì wọ ara tiwọn náà àfáà mọ́mìnì nínú àwọn májẹ̀mú tí ń bẹ fún ẹni tó bá fẹ́ ṣe rúkìá nù. Sheikh Abdul Mu'min ọlọmọsá àkọrọ àkọlù bárkà gbogbo wa wàlá amínà masha Allah la quwwata. Sheikh Abdul Mu'min arúkìyàtú ash-shar'iyya rúkìá tinú ṣẹ̀ríà ìsìlámù àgbàgbé arúkìyàtú fil ìsìlámì òun là ń gbọ́ báyìí. Sheikh Abdul Mu'min ọlọmọsá àjálà lùbárkà wàlá amínà wàlá la hawla la quwwata. àwa ni àyè tó wá kù kí ló kù báyà fún àwọn mọ́mìnì ẹlẹ́karùn-ún òun ni àníwá òrùkọ. Sheikh Abdul Mu'min kí n bọ̀ pé àníwá òrùkọ ìran rúkìá mélòó ní bẹ. àfa mọ́mìnì àwọn àfa kan ti jáǹjò ní ká máa ń sọ pé rúkìá náà ni wọ́n ń pè lọ́fọ̀. àfa mọ́mìnì àníwá òrùkọ à ń dákọ̀ rúkìá látàárọ̀ kí ni wọ́n ń pè ní Yorùbá. àfa mọ́mìnì kí ni wọ́n ń pè ní Yorùbá. àníwá òrùkọ ìran ayé rúkìá tí ń bẹ. Sheikh Abdul Mu'min ìran ayé rúkìá tí ń bẹ. bàbá wa di dọ́là pẹ̀lú ògùn àbí kí ló rò mélòó láti sọ nísìn àti sọ mẹ́rin
àbọ̀kọ́ ni mẹ́jọ náà sí gbogbo ẹ̀ bàbá lọ́la àwa pàdé ara wa lọ́la láàárọ̀ ọ̀la pẹ̀lú gbogbo táìmù tó lọ́n bá lè pàdé wá sí ẹ̀ pàdé wa náà láàárọ̀ ọlọ́run ọba tó lásìkò láàárọ̀ ọ̀la a ti sọ̀rọ̀ nípa definition rúkìá lédè lárúbáwá àti lọ́dọ̀ àwọn àfọ oníṣẹ̀lẹ̀ ìsìlámù a ti sọ̀rọ̀ nípa adillatu mashru'iyyatiha fil kitabi wa sunnah ẹ̀rí wa lórí wípé rúkìá dáa mùsùlùmù ká máa ṣe rúkìá fẹni táìsàn bá mú azọ̀rí wa nù kúránì àtàrí sàlẹ̀ Muhammad ẹlẹ́kẹta kí ni ìdájọ́ rẹ̀ àti wí síwájú ẹlẹ́kẹrin mọ́jẹ́ ṣùrùtù jawazi rúkìá mọ́jẹ́ mu tí máa ń sọ rúkìá dẹ̀tọ́ fún yàrá láti ṣe àti sọ ẹlẹ́karùn-ún abẹ́gbọ́ ni ṣùrùtù rọ́ọ̀kì àwọn mọ́jẹ́ mu tá a bá lọ́dọ̀ ẹni tí ó fẹ́ ṣe rúkìá fún yàn àtàgbọ́sì fàátùwù àti àwọn ìròyìn rẹ̀ lọ́la pẹ̀lú òkú ọlọ́run láti gbé ni tẹ́bà tó gbọ́ tú ìkíní yìí òun ni a máa gbé àníwá òróró kọ iye ìran rúkìá ti ń bẹ àwọn ọmọ ẹni mélòó ni rúkìá tó wà a máa gbọ́ bákan náà a máa gbọ́ pé aliyajizu lè rọ́ọ̀kì anya àkóso àlè máàlà lérò rúkìá tí abẹ́kọ́ alẹ̀ tí kò dé mọ́ ha ǹjọ́ tọ́ lọ́la a máa padà ra bẹ́ẹ̀ ǹjọ́ tọ́ kẹ́ni tó fẹ́ ṣe rúkìá fún yẹn olóhùn ọgbà owó ṣẹ́ àfàmọ́ mi nìyẹn àwọn bẹ́ẹ̀ bá yẹn ṣe rúkìá fún ọmọ yín tó lálàáfíà àfẹ́yìntẹ̀ lálàáfíà gangan ìjọ tó fún yàn kó sọ pé yóò gbowó sẹ́ orí gbogbo nǹkan ti gba àwọn kan sọ pé nǹkan fọ ọlọ́run ṣàdúrà fún yàn kó gbowó kan pẹran wọn ní kò dáa ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ àfàmọ́ mi nìyẹn bọ́ wá dáa bí ọ̀dà náà àmọ̀ látara bí rúkìá yìí náà àmọ̀ gbọ́ ìwọ̀n lọ́la bákan náà tọ̀rí ikú kìrọ́ àti rúkìá tí aṣàrí ìyá ti fi ṣàkèdè sọ̀hí ọ̀nà wo la máa ń gbà ka àwọn àyà àti àwọn àdúrà tí wọ́n ní a ṣe dábàá bẹ́ ṣe rúkìá láti máa pàdé ara wa ní ọ̀la àtàwọn tó bá tún ṣẹ́kù ní abẹ́ rẹ̀ ọlọ́run dákun mọ́ ṣe ilé àṣemá fún wa ọlá agbára ọlọ́run àti àṣẹ rẹ̀ masha Allah la quwwata masha Allah la quwwata Nigeria Islamic latest lecture àbí Nigeria latest lecture àbí ẹ̀kọ́ ni latest Islamic lecture ọlọ́mọṣẹ́ àgbàdua wọn afa Muhammad Jami ọlọ́mọṣẹ́ àkàràkọ́ àlùbáríkà wọn ọlọ́mọṣẹ́ àgbàdua wọn lọ́nà ṣí wọn ọlá amínà bàbá wa àgbà ayélujára àti ìsàkà ayélujára àti tẹ̀sílẹ̀mù tẹ́síkò alhaji akrom akane alhaji wali alogba sheikh abdulrahman agunbíadé alhaji awa olùyẹmọ kanjuọlá àti gbogbo àwọn jẹmọ wa lápapọ̀ ní rọwọdọ àti gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa alhaji wa muhammad murtala eriola gbogbo wa pọ̀ bẹ́ẹ̀ bàbá mọmọ àgbà fún wa nínú Ìlọrin sheikh abdullah gbogbo wa pọ̀ bẹ́ẹ̀ pẹ̀lúmọsà yọnu sí wa o yálà lùbáríkà ẹ̀yin tẹ́ ń wá lọ́wọ́lọ́wọ́ báyìí náà pẹ̀lúmọsà gbàdúrà gbogbo wa wàlá amínà wàlá àfọwà wa kí ó gbèmí àbí morúkọ kálẹ̀ kan wọn wà náà láyé tí wọn wà lọ́wọ́ báyìí ọmọọṣẹ́ àgbàdo gbogbo wa yọ́nú sí wa o gbogbo ẹni tí ọmọ gbókọ rẹ̀ wá fún wa tó wọn náà ṣe wù wá lọ́wọ́ ọmọọṣẹ́ àgbàdo gbogbo wa wala amina wala hawla wala quwwata àwọn tẹ̀lé mọ́mìnì ayatollah kò sí ìlọ́ba wa ké lónìí ọlọ́run dákun gbogbo àìsàn tí máa ń múyàn tó ti máa dìyàn dùdùdùdù ẹ máa gbé lọ ọlọ́run dákun mọ́ fi máa wà náà o sàṣẹ ibú tí wọ́n máa ń ṣàdùyàn tí àti ọ̀tá bí wá gbẹ̀yìn ìròyìn ọlọ́mọdé ká gbọ̀rọ̀ wa wala amina wala hawla wala quwwata gbogbo àwọn tí ń ṣàìsàn lọ́wọ́ musa wa òun ṣàwò òun ṣàwò àwa náà wúwo tí ń bẹ lára wa lọ́mọ́sá òun ṣàn wala gbọ́dọ̀ lọ́wọ́ àti àṣẹ rẹ̀ wala amina gbogbo ẹni tára ní ọlọ́mọṣà ṣẹlẹ̀kọ̀ fún wa gbogbo àwọn tó ẹkú ọ̀rọ̀ wọn kù díẹ̀ káàtó ọlọ́mọṣà tún ṣe gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́mọṣà já yege wala amina gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ọlọ́njà jèrè gbogbo àwọn olówó ọlọ́njà wọn máa jèrè wala amina wala hawla wala quwwata gbogbo àwọn tá a wà láwùsáì ọlọ́mọdé wọn kò lọ́wọ́ sáré wọn aránṣẹ́ sí wa májèé bá ti wá náà o wala amina wala hawla wala quwwata illa wala hawla wala quwwata illa ọlọ́run dákun musa fẹ̀sìn yé wa jù báyìí lọ ìdí abá kù sí mójúkò fún wa o yọ́nú sí wa o kó ṣàánú wa o kó gbàdúrà wa o bẹ́ẹ̀ ló dìde sí wa aláàánú lọ́kùnrin aláàánú lóbìnrin aláàánú lómẹ́kì aláàánú lágbàlagbà aláàánú tòsí aláàánú jìnnà aláàánú lókè aláàánú nísàlẹ̀ aláàánú wájú aláàánú lẹ́yìn aláàánú aláwọ̀ dúdú aláàánú aláwọ̀ funfun ọlọ́mọṣà gbẹ̀dẹ̀ sí wa amina kò sì ṣàánú wa abdul mọ́mìnì àtàlẹ̀ kùsùn rẹ̀ bá kí abdulhanu ọlọ́run lórí gbogbo àwọn jẹ̀mọ́ wa abdulhanu ọlọ́run bá lórí Nigeria latest Islamic lecture ọlọ́mọṣà bá ṣíjọ́ ní ọ̀wọ́n amina gbogbo àwọn afọ àtàwọn náà tún ṣe wá sí lórí pílásọ́ọ̀mù social media ọlọ́mọṣà gbàdúrà gbogbo wọn ọdún àṣìwé ní kárẹ̀ láìsàn ọlọ́mọṣà gbàdúrà wa amina ọlọ́run jó gbé wá o amina gbogbo ntọ́ àná láwọn láwọn tọrọ lọ́dọ̀ ọlọ́run bí ẹ ti ń gbó wa pẹ̀lú sàmà àgbà fún yín wọ́n mìíràn máa kí n kápọ́ ọmọdé ní ẹ̀rọ. Àmín. Allahu la ilaha illa huwal hayyul qayyum.
الحاجة قدرة وقيل لا تأخذه سنة شاكر الله ọlọ́wọ́ jẹ́ àṣàṣeyọrí o. له ما في السماوات وما في الأرض àfọkànlé wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé ọjọ́ من sọ̀rọ̀ ذا الذي يشفه عنده إلا بإذنه ètò yín ètò wà nínú là ń gbọ́ yìí o. يعلم ما بين أيديهم وما خلفهم lọ́jọ́ lálùbáríkà ولا يحيطون بشيء من علمه إلا بما ọlọ́mọsá àkọọ́lẹ̀ kí ó fún wa kọ́mọsá sí fáwa náà. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين آمين. اللهم صل على سيدنا محمد صلاة تحل بها عقدتنا وتفرج بها قربتنا وتنقذ بها وحلتنا وعلى آله وصحبه عدد تقاليب الأيام والسنين. الحمد لله رب العالمين. فضل المؤمن إلا تنصروه وقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا.